Ẹ kú dédé àsìkò yìí èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi bí ṣàṣìmọ̀ pé bó bá ṣe ń lọ nígboro ayé náà làwọn máa ń mú wá fún yín tí a kì í fẹ́ kí etí yín ó di sí lórí ọ̀rọ̀ kan tó ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára láàárín àwọn olólùfẹ́ fújì pẹ̀lú àwọn tí wọ́n ń kọ fújì tí wọ́n sì jọ bẹ̀rẹ̀ sí ní gbépò yìí ẹnu káàkiri. Ẹ wá gbọ́ òkodoro ọ̀rọ̀ lẹ́nu ẹni tí ó ní ọ̀rọ̀ ọ̀hún torí àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní ẹnu oníkan gangan òun náà la ti ń gbọ́ pọ̀n tó sì jẹ́ pé ibẹ̀ gangan náà ni òdodo àti òkodoro ọ̀rọ̀ ló ti lè ṣe bẹ́ẹ̀ tó ti lè jáde wá o. Ọ̀rọ̀ kan tó ti gbà ló kan báyìí ni pé gbajúmọ̀ òṣèré fújì ni Alhaji Muri Alabi Thunder tí gbogbo ayé mọ̀ sí Muri Thunder sọ pé òun gan-an ni Mr Fuji báyìí. Wọ́n ní òṣèré ọmọ bíbí ìlú Ìbàdàn yìí ti sọ pé lẹ́yìn ikú olóògbé Síkírù Àyìndé Barrister Agbájélọlá Bàrúsátì tí wọ́n pè ní Mr Fuji nígbà ayé ẹ̀ ó ní òun gan-an nípò ọ̀hún náà tọ́ sí báyìí o nítorí ohun tí a gbọ́ náà rèé tí àwọn akọ̀ròyìn fi lọ rèé ṣe ẹ̀lẹ́mbẹ̀hùn tí wọ́n lọ ṣe àbẹ̀wò pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ sí ọ̀gbẹ́ni Muri Thunder fúnra rẹ̀. Wọ́n bí wípé ọ̀rọ̀ kan lọ ní ìgboro ayé báyìí lágboolé fújì lórí ọ̀rọ̀ Mr Fuji ò ṣe Mr Fuji tí òun pera rẹ̀ pé kí ni tó fa oyè ọ̀hún ni Muri Thunder bá kẹnu bọ̀rọ̀ ó ní wípé òun rò pé kò yẹ kí ọ̀rọ̀ yìí bá àwọn ènìyàn lójijì rárá nítorí pé gbogbo ayé ló mọ̀ pé ní àsìkò tí bàbá òun olóògbé Síkírù Àyìndé Barrister wà láyé ni wọ́n ti fi òun jẹ àrẹ̀mọ fújì. Ohun tó sì hàn sí gbogbo ayé náà ni ní àsìkò yìí tí wọ́n fi òun jẹ àrẹ̀mọ fújì o. Ó wá ní àwọn èèyàn tí wọ́n fara aramọ àti àwọn èèyàn tí wọ́n fẹ́ràn orin fújì ni wọ́n sọ wípé kí òun ṣe bẹ́ẹ̀ kí òun máa jẹ oyè ọ̀hún lọ torí wọ́n ní pé bàbá kú ni wọ́n ní gẹ́gẹ́ bí àrẹ̀mọ Mr Fuji kò sẹ́lòmíì tí ipò náà tọ́ sí ju òun fúnra òun lọ lẹ́yìn ìgbà tí olóògbé Síkírù Àyìndé Barrister ti dágbére fáyé. Ọ̀rọ̀ yìí náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbépò yẹnu káàkiri. Ọ̀rọ̀ yìí dàbí ẹni tí ó jẹ ọba ni àwọn kan yóò faramọ́ bẹ́ẹ̀ ni àwọn kan kò sì ní gbà ṣùgbọ́n ohun tí ó yẹ kí ó ṣe ni wípé òun láti fi ojútùú sí gbogbo ọ̀rọ̀ náà lòun ṣe ń fi ojútùú sí gbogbo ọ̀rọ̀ yìí wípé fúnra bàbá gangan ni wọ́n fi ẹnu ara wọn sọ wípé òun ni àrẹ̀mọ àwọn tó jẹ́ pé lẹ́yìn tí bàbá náà sì dágbére fáyé ti darí sí ibi tí àgbáre òun náà ni oyè ọ̀hún tó torí wọ́n ní tó bá jẹ́ pé ọba jẹ ọba tí ọba bá ti wàjà lẹ́yìn kí àrẹ̀mọ kí ó bọ́ sí orí àlééfà bàbá rẹ̀ kí ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ọba lọ́ní. Wọ́n ní pé Mr Fuji tóun ń sọ yìí kódà rẹ́kọ̀dù kan ti wà níta báyìí tí òun pe àkọlé rẹ̀ ní Mr Fuji. Nínú ẹ̀ òun lòun ti ṣàlàyé dáadáa bí ọ̀rọ̀ oyè náà bí ó ti ṣe jẹ́ o. Kódà àwọn òjíṣẹ́ Ọlọ́run bíi àáfàá Muyideen Bello wọ́n fi ọwọ́ sí i tí ó sì jẹ́ pé wọ́n tún fi òǹtẹ̀lú. Kódà bàbá Aláàfin Ọ̀yọ́ àná ó ní àwọn náà fi ọwọ́ sí i tí ó sì jẹ́ pé wọ́n faramọ́ wípé kí òun jẹ àrólé ìyẹn àrẹ̀mọ fújì tí òun sì padà wá di Mr Fuji fún òun o. Ó sì gẹ́gẹ́ bí Mr Fuji òun ò gbọdọ̀ bá àwọn tí kò dùn mọ́ nínú òun ò gbọdọ̀ bá wọn jà lẹ́yìn kí òun máa ṣe kíni kí òun máa ṣe tòun lọ nítorí pé wọ́n ní gbogbo pò tí èèyàn bá ti wà láyé yìí gbogbo èèyàn náà kọ́ ni wọ́n máa ń fara mọ́. Wọ́n ní kódà bí ọ̀rọ̀ wọn ti ṣe ń lọ báyìí ohun tí òun kọ sínú rẹ́kọ̀dù ọ̀hún pọ̀ nínú ẹ̀ ni òun ti kọ rẹ̀ báyìí wípé òun ni Muri Mr Fuji ló ń pèdè yìí Muri Mr Fuji ló ń lo òun lọ́wọ́lọ́wọ́ ṣèbí Barrister ló fi òun jẹ àrẹ̀mọ Fuji nígbà tí Barry wà láyé. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú orin tí Muri Thunder kọ sínú orin yìí ṣùgbọ́n ní pé nísinsìnyí báyìí wípé òun gangan náà ni Mr Fuji torí pé oyè tí òun jẹ bàbá tó lóyè gangan ló fi òun jẹ oyè. Àwọn abilérè wípé ṣé kìí ṣe wípé Alhaji Wasiu Ayinde tí ó jẹ́ wípé òun náà ní ọba fújì ṣé kìí ṣe pé ọ̀rọ̀ yìí yóò bí nínú àbí tó bá gbọ́ sí ọ̀rọ̀ yóò kòrò létí ẹ̀. Ó ní wípé aṣáájú òun ni wọ́n bẹ́ẹ̀ bàbá ni wọ́n jẹ́ fún òun ó ní àjọṣepọ̀ tó dánmọ́rán ń bẹ láàrin òun àti K1 The Ultimate. Ó ní àwọn náà mọ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ láti ilẹ̀ tó túmọ̀ sí wípé ó dá òun lójú wípé kò lè bínú bẹ́ẹ̀ K1 The Ultimate náà mọ̀ pé òun gangan náà ní kíní ọ̀hún tọ́ sí. Wọ́n á bi Muri Thunder lérè pé ní ọdún díẹ̀ sẹ́yìn nígbà tí wọ́n ní ó ṣe òkú màmá rẹ̀ tí àwọn òṣèré méjì tí wọ́n jẹ́ òṣèré fújì táwọn èèyàn mọ̀ pé ọ̀tá ni wọ́n ìyẹn Alhaji Wasiu Alabi Pasuma Bawasi pẹ̀lú Alhaji Saheed Òṣùpá tí wọ́n wà níbẹ̀. Ó ní báwo ló ṣe ṣe tí ó fi rí àwọn méjèèjì yìí tí ó fi rí wọn kó de pàtí ọ̀hún. Ó wá ní wípé Ọlọ́run ló ṣe é kì í ṣe òun o. Muri Thunder ní wípé gbogbo àwọn òṣèré fújì tí wọ́n wà níbẹ̀ náà ni kò rọrùn láti rí pé kì í ṣe Paso àti Òṣùpá nìkan. Ó nítorí wípé òun náà máa ń lọ sí òde wọn kì í sì kóyún àwọn méjèèjì kéré rárá o. Wọ́n ní gbèrò sí Mr Fuji tí ó ẹ̀ṣẹ̀ jẹ́ yìí àwọn nǹkan míì wo ló tún ṣẹlẹ̀ sí Muri Thunder báyìí. Muri Thunder bá kí ẹnu bọ̀rọ̀ ó ní pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òun ń ṣe lọ́wọ́ báyìí kálukú ló mọ ohun tó ń náwó ẹ̀ sí tó sì ń fi owó ẹ̀ ṣe ṣùgbọ́n iṣẹ́ orin yìí náà ni òun ná owó òun lé lórí. Ó ní òun kọ́ ilé ìwé orin táwọn ọ̀dọ́ tí wọ́n lẹ́bùn orin yóò ti máa wá kẹ́kọ̀ọ́ nípa orin níbẹ̀. Ó ní àwọn dá àjọ aláàánú kan kalẹ̀ tí àwọn fi ran àwọn ènìyàn lọ́wọ́. Ó ní àwọn dẹ̀
dá ikọ̀ agbábọ́ọ̀lù sílẹ̀. Ó ní ó fẹ́ ṣe yàrá tí wọ́n ti máa kọ orin sílẹ̀, bẹ́ẹ̀ yàrá tí wọ́n sì ti máa ká orin sílẹ̀, ìyún recording studio tí àwọn olórin yóò ti máa wá máa ká àwọn orin wọn sílẹ̀. Ó ní òun mọ̀ pé ilé iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú àríyá náà ni òun gbọ́dọ̀ kó owó òun lé lórí, wípé tí òun bá ní kí òun dá ilé iṣẹ́ tí wọ́n ti máa ṣe omi sílẹ̀, àwọn tóun bá gbà síbẹ̀ ó ṣeéṣe kí wọ́n ó jẹ òun run, ṣùgbọ́n tí òun bá dá ilé iṣẹ́ orin àbí àwọn tó ní ṣe pẹ̀lú àríyá sílẹ̀, ó dá òun lójú wípé òun tẹ̀ torí kò sí nǹkan kan tí ẹnikẹ́ni lè fi rú òun lójú yàtọ̀ sí kó lọ rí dá ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe omi jáde, torí pé òun kò mọ nǹkan kan nípa ohun tí wọ́n ń sọ nípa bóyá kan ṣe omi àbí kí wọ́n ṣe òwò míì, pé ní tó bá dáni lójú náà òun là á kó wọ ẹ̀rín lé lórí. Òun náà ni ọ̀rọ̀ tí Muri Thunder sọ sí ìgboro ayé. Lẹ́yìn tó sọ, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú hàn, bẹ́ẹ̀ làwọn èèyàn sì ń fi ọwọ́ káre wọ́n fi ránṣẹ́ sí wípé òṣùbà rẹ̀ rèé, tẹ̀síwájú máa jọba lọ. Ẹ rí gbogbo àwọn kinní yìí gbé tí a ò bá fi sùúrù sí i, ó ṣeé ṣe kí àwọn wàhálà míì máa túbọ̀ máa rúgbó wá láti abẹ́lé láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Fuji. Ṣùgbọ́n Muri Thunder ó ti ṣàlàyé wípé ìdí rèé tóun fi ń pera òun ní Mr Fuji, torí wípé àrẹ̀mọ Fuji òun ni Barrister fòun jẹ lásìkò tí ó ṣe